ẹ̀yin èèyàn mi ẹ wo bàbá Èkìtì ránṣẹ́ sí Gani Adams àti àwọn ènìyàn ẹ̀ ṣàmọ̀ pé ẹnujọ́ mẹ́ta gbogbo wọn ń bọ̀ tàwọn dún fẹlẹ́ngẹ́ àbí ṣe rí nígbà tí bàbá Èkìtì ránṣẹ́ sí wọn tún wá sun àwọn ọ̀rọ̀ kan pé nǹkan báyìí tẹ́ ń gba 30,000 tẹ́ ń ṣe oríṣiríṣi in fact ẹ wo ọ̀rọ̀ náà ṣe kí ni ó kì í síbẹ̀ ẹ wá lọ gbọ́ bí bàbá Èkìtì bọ́yẹ ṣàlàyé ọ̀rọ̀ ilẹ́sẹẹsẹ in fact ó ní agbára kí ló dé tí àwa Yorùbá tá à ń ṣe lára ara wa ìjọ wo la tó fẹ́ kúrò nínú ìwà ìbàjẹ́ in fact ẹ wo ẹ má jẹ́ sọ gbogbo ẹ̀tàn fún wa bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́ bí bàbá Èkìtì bọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. Gani òpònú àwa discover kí ló mú kí àwọn ọmọ wa máa wá sí Olókun festival àwa rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn a máa sáré kánbà lè lọ rí sùn sí security duty wọn tó ti fi wọn powó. It is that because of the purpose they create OPC láti máa gbé àwọn ọmọ sí security tó ti máa gba 30,000. Ṣé fíṣe àwọn bàbá fẹ́ dín fáṣeun nìyẹn? Àti ẹ̀yin àti Gani ọ̀gá yín ẹ̀pọ̀nú ìrònú ìkòkò ló dẹ̀ máa pàjá wàláhì orí ọ̀rọ̀ Sunday Igboho ní gbogbo yín máa kúlé lórí. Ó ti yí ọmọ Yorùbá pé ẹ̀ ní kankan ṣe. Mo dẹ̀ ń béèrè question kan. Gani ló mọ ètò security ilẹ̀ Yorùbá. Òun ló capable security ilẹ̀ Yorùbá. Kí ni qualification Gani níbo ló ti ja ogun rí? Ṣé ó bó ogun lé ni? Ṣé ìran bàbá ẹ̀ ja ogun rí? À ń béèrè ta ló kọ ní ogun jíjà. Rí yẹ sọ bí a ti ń wíru lẹ́ ń wíru. Yẹ́rì ó ní gbogbo ènìyàn mọ̀ pé òun àti ìjọba tó wà lóde yìí wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn ọ̀tá ara wọn ni wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn ọ̀tá ara wọn ni wọ́n. Ìgbà ìjọba Buhari kí lórí ṣe? Ìbéèrè tó yẹ kọ́mọ Yorùbá máa bí nìyẹn. Nígbà ìjọba Buhari kí ni àrà tó dá fún ilẹ̀ Yorùbá? Ìgbà tí Jonathan tó gba 6 billion plus 25 billion going to 6 billion but going to 31 billion naira. Kí lè rí ọmọ Yorùbá ń bẹ̀? Kí lè rí ọmọ Yorùbá? Ìwọ iná ló kẹ̀yìn sí ìjọba Ọbásanjọ́. Ẹni tí tó bá ti jẹ́ ti Yorùbá wàá kẹ̀yìn sí. Ẹ̀pọ̀nú o. Ìrònú ìkòkò ló máa pàjá. Ọdẹ tó ń ṣọ́ Elédùmarè orí ẹ̀gùn lómi àkúsí. Gbogbo èyí tẹ́ ẹ̀ wá ìṣubú Sunday Igboho orí ẹ̀gùn yẹn lẹ máa kú sí. Ìkẹwàá jáde síta. Ọlọ́run ní kẹ̀ máa rẹ̀ ní o. Ẹ̀yìn mi kẹ̀ máa funfun ẹ jẹ́ kí n fọwọ́ bẹnu. Torí ẹ̀yìn mi kẹ̀ funfun ní kẹ̀ ọ́ jẹ́ kí n rẹ́rìn. Ó ní Sunday Igboho ó ṣiṣẹ́ pẹ̀lú Abba Kyari ni. Ó yẹ kó mú ẹ̀rí síta. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó arrest ẹ. Pé you know somebody like this. Ó ṣiṣẹ́ pẹ̀lú Abba Kyari. Ó dẹ̀ jáde síta kó mú ẹ̀rí síta. Ṣé Sunday Igboho àti Abba Kyari pàdé rí? Ó tún tẹ̀síwájú. Ó ní gbogbo àwọn tọ́jọ́ ń ṣe fàyàwọ́. Ó ní kò sẹ́ni tó sọ̀rọ̀ ire nípa Sunday Igboho. Níbi tí ibi ọ̀rọ̀ fàyàwọ́ yẹn ni Sunday Igboho ti bẹ̀rẹ̀ sí mẹ́kì orúkọ. I have 3 of them in Ekiti here. Òjó bẹ̀rù, Òjó jẹ̀gbọ̀n sọ́rí. Mi ò pèrí yín fúnkún, ò pèrí yín fárùn. Òjó jẹ̀gbọ̀n, àgbàlagbà onífàyàwọ́ ni. Ó sì ń wọ́ ọ̀nà tuntun dé pé bàbá Èkìtì ẹ̀ṣẹ̀ mi tí máa ní ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀. A ní mo ní kẹ́ mú mi dé ọ̀dọ̀ Sunday Igboho pé mo fẹ́ rí Sunday Igboho sójú ẹ̀ mú mi débẹ̀. Ó ní tí àwọn bá wá tí wọ́n ti há sọ́wọ́ custom
tí ìṣó nìkan wọn á tọ́ mọ́tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tó jẹ́ wípé owó duty ni àwọn ò fẹ́ san. Onítìsẹ́dẹ̀ Ìgbòho bá ti dé báyìí tó bá ti bọ́lẹ̀ nínú mọ́tò ó ló máa wọ ọ̀dọ̀ àwọn custom yẹn lọ direct ni. Gbogbo duty tí àwọn ò fẹ́ san Onítìsẹ́dẹ̀ Ìgbòho máa clear ẹ̀. Ó wá ní kí oníkálukú wọn máa wọ mọ́tò lọ níwájú àwọn. Ó lóun ló máa kẹ́yìn wọn. Ìjọ tí ò bá dẹ̀ fẹ́ sanwó ó ló máa kó agídí yẹ bolẹ̀ pé òun ti rí àwọn Fúlàní tó kó mọ́tò kọjá níbẹ̀ látàárọ̀ wọn sanwó. Òun ti rí àwọn Ìgbò tó kó mọ́tò wọn kọjá lọ. Ó ṣe wá jẹ́ àwọn ọmọ Yorùbá lókè lẹ̀ máa ń dá lọ́nà ó ló máa da agídí yẹ bolẹ̀ tí gbogbo wọn máa kọjá. Mo lè dárúkọ èèyàn 3 lẹ́kìtì mi báyìí tí wọ́n ń gbé gbòòsà fún Sunday Ìgbòho pé àwọn máa ń ṣọ́ ọjọ́ tí Sunday Ìgbòho máa lọ kó mọ́tò ní Kútọ́nù ni. Sunday Ìgbòho láti 1996 ló ti ṣe business ní Kútọ́nù. Wọ́n máa ń yan àwọn ọmọ ṣọ́nà nípa ẹ̀wọ̀ ìjọ tí Sunday Ìgbòho bá ti kọjá kẹjẹ ká mọ̀ ẹ̀yin ẹ dúró tí Sunday Ìgbòho bá ti fẹ́ kọjá lọ kẹ́yìn náà tẹ̀lé lẹ́yìn bó máa gbà yín lẹ̀ tí kọ́sọ̀ máa wà lọ́nà. Alẹ́ ẹ̀rọ rọ̀ sọ à ń wírù ẹ̀ ń wírù. A ní ààbò dé fún ilẹ̀ Yorùbá ẹ jáde síta. Tí Sunday Ìgbòho tó bá fèsì Èkìtì mọ́ Oǹdó kí ẹ̀yin náà tiẹ̀ fèsì Ọ̀yọ́ ẹ má ní kó wá sí Èkìtì o. Ohun tí mò ń bá bàbá Kọ́lá Ọláwuyì jà lé lórí nìyẹn o. Ẹ má pàkún ìyá wa lẹ́kìtì ẹ dákun torí Ọlọ́run ẹ dákun. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni ẹ má ní kí Gani ó wá sí Èkìtì. I was in war meeting yesterday mo kò yẹ kí n sọ̀rọ̀ síta. Èèyàn kan dìde mẹ́ ó ní bàbá Èkìtì mo ní yes ó ní Fátósì mo ló ń dáhùn ó ní ẹjọ́ sí ẹgbẹ́ ìrù ẹkùn yóò ní dà bí ẹgbẹ́ OPC Gani àwọn ọmọ OPC Gani wà mẹ́ o. Ó ní they are rude they are arrogant. Ó ní òun jẹ́ kan lára wọn tẹ́lẹ̀ kán lọ máa fi OPC máa gbà yàwó oníyàwó kán lọ máa fi OPC máa fọ́lé onílé kí OPC àti OPC máa jà kán lọ máa dẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn síra wọn. Ó ní ṣé ìrù ẹ kò ní dà bẹ́ẹ̀ mo lọ́lọ́run ò ní jẹ́ àwọn ọmọ OPC tó wà ń bẹ̀ wọ́n tún sọ fún wa pé tó bá jẹ́ pé iwájú Ọ̀ọ̀ni rìṣàlá máa kó wọn lọ. Àwọn fẹ́ lọ búra pé ẹni máa ní ọdún karùn-ún rẹ̀ tó wò tí bá Gani ṣe ẹni máa ní ọdún kẹta rèé ẹni máa ní ọdún karùn-ún rẹ̀ ọlọ́dún 6 wẹ̀ nínú wọn ní Èkìtì. Ṣáàná ni kílẹ̀ àná today is Thursday Wednesday àná sì ni rí nǹkan wí ọmọ yẹn ti sọ̀rọ̀ ó ní ìṣẹ́yìn àná ló ń ba òní yín jẹ́ lẹ́ni tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ ṣe program ẹ lọ máa wo comment ńbẹ̀ ẹ lọ sí comment section ìpè náà gbé yín jẹ́ Gani ó ti dológo àná wá ń sọ̀rọ̀ bí wọ́n ṣe bà Yorùbá nation jẹ́ ìwọ ó wà lára wọn Yorùbá nation ò bàjẹ́ àwọn bàbá wa sì wà ní díẹ̀ àwọn sì wà ní díẹ̀ pé ìran Yorùbá máa lọ ṣé àti rí bìrìbìrì báyìí pa máa lọ kò lè yé yín ni ẹ fẹ́ mọ̀ dí abájọ bọ́tà àníjẹ́kẹ́ mọ̀ dí abájọ ìwọ iná náà pè wọlé tó ní ibi tí Yorùbá bá ti ń ṣe báyìí ló wá ń ṣe o tí Gani tún gbẹ̀yìn lọ bẹbọ jẹ́ lẹ́ẹ̀kejì olórí burúkú ni ó ní ìjọba tó wà lóde òun àti ọ̀tá ni wọ́n ìjọba tàná tí wà tẹ òjọjọ́ ọ̀tá oore wo ló ṣe fún ìran Yorùbá ń bẹ̀ ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí jáde ìwèrè kan bá jáde lára wọn ó ní Sunday Ìgbòho ó ní wọ́n pè ní olóyè ó ní kòkó àkósọ́wọ́ ohun tó jẹ ọ̀gá yín lójú nìyẹn tó fi ń wọ agbádá kiri yẹgẹdẹyẹ káàkiri tó bá rí one of my father in Èkìtì yẹ kábíyèsí ọba ìlú ni tí ì ṣe ìlú kékeré tó bá bá pàdé tó bá bá fine boy pàdé ṣó gbọ́ mi wàá mọ̀ pé
èèyàn yìí fi ìgbéraga lo ayé. Interview tí Mrs. Gani Adams ṣe pẹ̀lú tó ṣe pẹ̀lú ṣé interview ní àbí ọ̀rọ̀ tó sọ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ ti mọ̀ wípé ọ̀tá Yorùbá lọmọkùnrin yìí. Ìṣubú Yorùbá ló ń dúró dè, ìṣubú Yorùbá ló ń ṣiṣẹ́ lé lórí. Bẹ́ẹ̀ dẹ̀ díẹ̀díẹ̀ rẹ̀ láyé Gani máa bàjẹ́ tó máa mọ́fọ́ lórí ọ̀rọ̀ Yorùbá, ó máa mọ́fọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho ni. Ẹ rí àwọn ọmọ ẹ̀ tó jáde tí wọ́n ń sọ̀rọ̀, ọ̀gá wọn gan ti wá jáde síta. Ṣẹ́gbọ́n mi, ó ti ní bàbá Tinubu ló ń rán Sunday Igboho níṣẹ́ kiri torí òun ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lóde. Sunday Igboho tẹ̀dẹ̀ ń rí ọ̀rẹ́ Bọ́lá Ahmed Tinubu ni. Ẹ ti rí wípé ìlú kówókówó lọmọ burúkú yìí ń lù fún ìran Yorùbá, that we must not give him chance. Wèrè nínú àwọn ọmọ ẹ̀ tún jáde síta, ẹ̀yin bàbá mi kẹlẹ́ ní kí n má máa promote wọ́n o pé mo kàn lè máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. Ó ní Sunday Igboho ní fámìlì ẹ̀ ó fẹ́ jẹ́ olórí, ó fẹ́ jẹ́ olórí ẹbí, wọ́n fún. Ó ní èpè náà ń ṣẹ́ fún tó bá dé Igboho wàá mọ̀ pé ará Igboho fẹ́ràn Sunday Igboho, tó bá dé inú ẹbí ẹ̀ wàá mọ̀. Mẹ́wàá Sunday Igboho nìkan lọmọkùnrin tí bá ìyá ẹbí, ṣé o gbọ́ mi? Olórí ẹbí ni látọ̀run wá. Gbogbo àwọn ẹ̀gbọ́n tó níwájú obìnrin ni wọ́n, ṣé o gbọ́ mi? Obìnrin wọ́n dẹ̀ ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ni, wọ́n ń gbé Sunday Igboho gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin. Sunday Igboho ò dẹ̀ ríra gẹ́gẹ́ bí pé òun jẹ́ nǹkan kan, bí pé òun jẹ́ nǹkan kan. Tẹ́ bá tó bá jẹ́ pé ẹ̀yin wèrè tẹ̀lé wa lọ nígbà tá a lọ ṣòkú ìyá ẹ̀, ẹ mọ̀ kó dá kéèyàn oníwàárí. Èkìtì á ní tọ́jú ìwà rẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, àbí orin Yẹmi ò mọ́mọ́. Tọ́jú ìwà rẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, ènìyàn mọ̀ pọ̀ lẹ́yìn rẹ ò ọ̀ní rẹ gbè. Ìwà rere. Gani ò níwà, ó ti fi ìwà bá yí ara ẹ̀ jẹ́, ó tún ní ìgbéraga. Ṣùgbọ́n mi Sunday Igboho bàjẹ́ ní Igboho, ẹ̀rí tó sọ, ó lóun ò sí fún sáìdì ibì kan ní Igboho. Ó ní gbogbo ọba, gbogbo ọmọ Igboho pátápátá lòun ṣe títí ẹ̀. Ọba mẹ́ta ló wà ní Igboho, ọba mẹ́ta ló wà ní Igboho. Nígbà tá a lọ ṣe birthday ẹ̀, he was not around. 2022 tójú ogúnlé, àáfàá mi Abdulhakeem wà ń bẹ̀, Kasmon wà ń bẹ̀, àwọn ènìyàn kàkàkàkà wà ń bẹ̀, Fatosi Arólé akọ́gun òṣà wà ń bẹ̀. Họ́ọ̀lù tá a kọ́kọ́ wọ̀, wọ́n wá ń jà sí họ́ọ̀lù nípa họ́ọ̀lù bíbá ní kẹjẹ wá wẹ̀ gbogbo wa lájọ́ ní Ìgbòho, gbogbo wa lájọ́ ní Ìgbòho. Bíi 30 minutes inú họ́ọ̀lù yẹn kó ní kò gba àwọn àlejò wọn nígbà táwọn ọmọ nílùú dé pé àwọn gángan làwọn ní Ìgbòho. Ẹ̀ẹ̀dá nílé ẹ̀ẹ̀dá lóko. Tí wọ́n bá kó security ilẹ̀ Yorùbá ní ọwọ́ Gani, Yorùbá ti kú tán. Ó jáde síta, ó ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ kí olórí ogun ó di méjì ní ilẹ̀ Yorùbá ni, àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní wọ́n fẹ́ kí olórí ogun ó di méjì ní ilẹ̀ Yorùbá. Ẹbí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá? Ta ló pe Gani lólórí ogun ilẹ̀ Yorùbá? Ṣé ẹ rí ó dìgbà tẹ́yìn Ọ̀yọ́ bá jáde síta tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí sọ òdodo ọ̀rọ̀ kí ilẹ̀ Yorùbá ó ṣe ń lójú? Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fi believe pé ogun tó ja ilẹ̀ Yorùbá àtọ̀yọ́ ló ti ń wá. Ọ̀yọ́ máa ń fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ náà fi pè yín ní Ọ̀yọ́ ayọ́ máa ń lẹ̀. Ó dìgbà tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí sojú abẹ ní kò pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹlẹ́ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ní ikú bàbá yèyé èkejì òrìṣà. Ìkànnì wọn jáde síta, ẹ fún ààrẹ ní approval, ẹni kówó lọ máa wọnú gbó. Ìkànnì náà ti jáde síta pé àwa náà wọnú gbó lánàá, ṣé gbogbo ohun tá a bá ṣe síta làwa ń ṣe fídíò ni? Torí títí yín la fi ń ṣe fídíò, ẹ̀yin tẹ́ ní content ní Májàsọ́lá ń ṣe.
fídíò tí má jọ̀dá dẹ́dẹ́ ń ṣe kì í ṣe pé ó ṣe direct ayé èèyàn ọmọ Gani àti Gani ti rún èèyàn mi bàbá tó sọ̀rọ̀ ní mítì tó mo wà lánàá ó ní tẹ́lẹ̀ tó ń bá lọ sí mítì kan tó bá darúkọ pé ọmọ ẹgbẹ́ OPC lòun ó ní ojú táwọn èèyàn máa fi ń wò ń bẹ̀ òun wá wo ara pé ṣé bẹ́ẹ̀ lòun ti kàbùkù tó ní ló jẹ́ kó ń bẹ́ kó nu OPC nígbà tó mọ̀ pé alọ́nilọ́wọ́ gbà nìyí nígbà tó mọ̀ pé Gani mo sọ the first meeting níjọ́ tó máa dá OPC lẹ̀ Gani was not there kò sí ń bẹ́ẹ̀ he was not among of the founder of OPC ta ló fi jẹ Gani jẹ olórí ogun Yorùbá ṣé ènìyàn á máa fi kúrúùtù ènìyàn á máa fi àgbẹ̀ ènìyàn á máa fi kápẹ́ńtà jẹ olórí ogun the answer is no. kò sí mi ẹ máa bá mi lọ́fọ̀ ẹ̀ ẹ jẹ́ ká máa sọjú abẹ́ ń kó ọ̀daràn ní Gani ẹ ṣáà ti gbọ́ ọmọ tó ní àìmọye ọmọléèwé tí Gani pa ní Ọ̀kọ́ta àìmọye straight bullet tó fi rán ọ̀dọ́ Yorùbá ní ọ̀run lára iṣẹ́ tó ṣe tí ọmọ Yorùbá fi kẹ̀yìn sí nìyẹn mo ń bọ̀ bọ́dà ẹsẹ̀ ní kiri ẹ̀ sí mi kẹ́ ẹ lè mọ̀ bóyá ibi tó ti kọ́ fọ́níṣọ̀ ní Mushin ní Ìtìrẹ́ road bóyá ibẹ̀ ní Gani TV ló ti di olórí ogun so the Yorùbá must know what college tí Gani lọ ọ̀gá tó kọ ní ogun jíjà bá ẹ̀yẹ sọ bí bó ti ń lé agbára kiri bí ó ṣe ń lé agbára kiri ṣé òun lélẹ́yìí òun kọ́ lélẹ́yìí máa wá kàn ṣáà máa wòran máa wá kàn olórí burúkú wọn fẹ́ dalẹ̀ irú bó ṣe ń lé kíni agbára tó ń lé kiri because he want to belong wọ́n mọ̀ àwọn bàbá yóò mọ̀ ń gbà yẹ lọ́hùn pé ó fẹ́ fi ṣiṣẹ́ lòdì sí ìran Yorùbá ni ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì yẹ lọ látẹnu brọ́dà yẹn ni ṣé òun lélẹ̀ òun kọ́ lélẹ̀ yìí. ẹ dákun wọn ní ọmọdé gbọ́n àgbààgbà láti dání sí. òun kọ́ lélẹ̀ yìí máa wá kàn mo ń bọ̀. eléri ibú tí pamọ́ rẹ̀ balùwẹ̀ Gani àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ òfò lẹ́ máa ṣe papọ̀ ó mo rìkọ́dì ẹni òfun ló mẹ́fọ́ ṣe you have nothing qualification tẹ́lẹ̀ fi pẹ̀lú lórí ogun lẹ̀ Yorùbá ó ní kápẹ́ńtà ló kọ́ lọ́kọ́ta àní Ìtìrẹ́ road ní Mushin ẹ ló bọ́dà mi ẹ ń bá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣé ẹ ń gbọ́ mi dáadáa ẹ má fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ṣé ẹ ń gbọ́ mi ojúlówó ọmọ Yorùbá nìyí tẹ́ bá dẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbè yín ṣé mọ̀ pé a máa sọ pé ilẹ̀ Yorùbá á gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹni bá ti dalẹ̀ Yorùbá kò lè gbé ilẹ̀ Yorùbá ò lè gbé o. ibo lẹ ní Gani ti kọ́ṣẹ́. Hello sir. Hello mo ń gbọ́ mo níbo lẹ ní Gani ti kọ́ṣẹ́. Hello ṣe ń gbọ́ mi. Hello èmi ń gbọ́ yín. Hello. A tún mi pè tàbí kí n tún pè èyí olórí burúkú àwọn bàbá yẹn rí i pé ogun ń bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n dá OPC lẹ̀ ó wá sọ OPC yẹn di OPC tó fi ń ṣí géètì ó wá ní structure ogun ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ ló wà ó wá ní structure ogun ilẹ̀ Yorùbá
ọwọ́ ẹ ló wà lọ́nà wo àwọn dìdìrín wá ń jáde síta ó wá ń kó wọn síta òun gan wá jáde pé wọ́n fẹ́ kó lórí ogun di méjì ni kí ló mú Gani qualify to become olórí ogun ilẹ̀ Yorùbá ogun wo ló ti jà fún ìran Yorùbá rí òkè ó ti pa àwọn ọmọ wa ní Ọkọ́ta ní àgọ́ dáadáa ó ti yìnbọn pa ọmọ Yorùbá dáadáa ní Bàrígà ó pa Akálà ní Ìbàdàn dáadáa ìyẹn tó to be qualified to be a leader ní ilẹ̀ Yorùbá òfò ló máa ṣe Gani òfò Sunday Igboho ti jù yín lọ gbèrè kẹjáde títa ọdún Sunday Igboho ló dá Yorùbá nation lẹ̀ Yorùbá nation Sunday Igboho kọ́ ló dálẹ̀ àwọn bàbá tó dá Yorùbá nation lẹ̀ wọ́n sì wà lórí ẹ̀ nígbà tó pa Dr. Borode tó pa ọkọ̀ olóyún tó pa Alájà ló mú Sunday Igboho jáde títa pé ṣé bó ṣe máa pa wálé lẹ́yìn àwọn tó lọ bá Sunday Igboho sì wà láyé pé mọ̀ wò wá ràn Gani olórí burúkú náà lọ kọ́kọ́ lọ bá Gani olórí burúkú ọmọ àlè yìí ọmọ ìrankíran yìí ọmọ núpẹ̀ yìí Yorùbá ti ṣe àlejò gbà àwa tòde òní ẹja fi kọ́gbọ́n káyé gbà àlejò ọ̀ràn nígbà tán lọ bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò mọ̀ ọmọ pé ọjọ́ ní ọjọ́ ayé wọn àtọ̀run pé sà bí àwọn ará bíbá yìí ṣe ń pa wá yìí ẹjá wọn kankan ṣe sí àwọn ní that's a good idea òun rò pé àwọn àníwá bá òun ó kú fún ìgbéraga dẹ̀ bá yé ẹ̀jẹ̀ òun rò pé wọn àníwá bá òun ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá bá òun yóò ti dá àkọ́kọ́ máa strategize tá a bá strategize tán àṣẹ wàá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹ làwọn yẹn wá ní strategize à á dá àwọn ọmọ ogun káàkiri state á lọ máa ṣọ́ wọn kiri pé at least tá a bá máa náwó ànínáwó á náwó tó 20 billion làwọn yẹn wá ní 20 billion bó ṣe yarí mọ́ wọn lọ́wọ́ nìyẹn ṣé ẹ̀yin mi lẹ fẹ́ ká fi jà ni ṣé ẹ̀yin lẹ fẹ́ kí n lọ fi jà ẹ̀yin látọ̀ lẹ fẹ́ kí n lọ fi jà lọ fi pàdé àwọn Fúlàní lórí Heritage TV ìyá Àbíkẹ́ Erelu communication ló interview ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ Yorùbá ti ní pé eléyìí ò fẹ́ kàn ṣe o ọjọ́ kan Ajíbọ́lá Wàsíù ikú ìyà ló máa kú tó bá ti dáa fún ẹ tẹ́lẹ̀ láti òní lọ kò ní dáa fún ẹ mọ́ ẹ̀mí àwọn ọmọ tó wà nínú igbó yẹn ẹ̀mí wọn á dúró gẹ́gẹ́ bí ogun á wọnú ayé ẹ lọ gbogbo ẹ̀mí tí ìwọ àti àwọn Gani ti pa tẹ́tí ti Gani lẹ́yìn tẹ́tí pa nílẹ̀ Yorùbá wọ́n á dìde bí odidi ogun wọ́n á máa jà yín Jíbọ́lá Wàsíù òòtú jí rí òòtú Jíbọ́lá mọ́ wàá máa jí bá òṣì wàá máa jí bá ìpọ́njú wàá máa jí bá òfò ẹ̀yin olórí burúkú rédèrèdè yìí olórí burúkú rédèrèdè ló bá ní ká lọ mú 20 billion wá ọwọ́ kẹta dọ́dọ̀ Sunday Igboho tí a fẹ́ ṣe rally October 1st he embrace it àwọn tó tún máa tẹ̀lé lọ lẹ́yìn gan àwọn yóò tú wá ọmọdé yẹn mo tú yíhun padà kò sẹ́ni tó sponsor ẹ̀ kò sẹ́ni ọmọ Ògún lè mi Ògún ò lè pa mí ìwọ lórin ní bèbè tó gun máa pa ṣùgbọ́n mi ilẹ̀ Yorùbá tẹ̀ ń dà ó máa mú yín ìwọ àti Gani ṣayé yín ò ti bàjẹ́ ni jáde síta kó jáde síta kó ní kó máa proud kó máa fọwọ́ sọ̀yà pọ̀ ọmọ Gani ni ẹ́ tí wọ́n bá ní sọ ẹ́ lókùúta pa tẹ́mi bá jáde sí ìta bá rí tí máa gbé fìlà ìrù ẹkù jáde síta ẹgbẹ́ ìjọ afẹ́jọ́ yín ẹgbẹ́ ìjọ yín wọ́n máa Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà wọ́n máa hélì mí ní owó ti ya wèrè bàbá yín ti ya wèrè ó mọ kì í ṣe gbogbo wèrè ló máa ń wọ àkísà nígbà tí gbogbo ìlú bá wà tẹ́tẹ́ kórìíra tí 99% ń ṣèpè fún èèyàn kó nítorí ọmọ kó ti ya wèrè gbogbo èyí tẹ̀ ń tẹ̀gẹ́ lẹ́gà nílẹ̀ yẹn ti ya wèrè ilẹ̀ máa mú yín lọ́yọ̀ kọ̀ọ̀kan láìpẹ́ ilẹ̀ máa mú yín ṣẹ́rí ìṣẹ̀dálẹ̀ Sunday Igboho ẹlẹ́dàá tẹ́ ń pè ní ibi tọmọ ní òun ò lè jẹ́ kẹ́ ẹ balẹ̀ Yorùbá jẹ́ ẹlẹ́dàá á dìde ogun tì yín jíbáwèrè ẹ̀yin tẹ́ ti síwín ó jù yín lọ mo ní mo wà nínú ilé ẹ̀
tẹ́ni wọ́n fẹ́ lọ síbì kan mi ò ní dárúkọ àwọn ẹgbẹ́ yẹn ó ní àwọn ẹgbẹ́ mélòó ló wà níbí báyìí wọ́n ní 8 ni wọ́n nígbà yẹn owó sì níyì wọ́n ní wọ́n nílò 250 ló máa gbé ló máa fi mọ́tò tó máa gbé wọn lọ tó máa gbé wọn bọ̀ ọmọ sórí ẹni tí ò bímọ Yorùbá ní ọmọ ló máa sí ṣó gbọ́ mi ẹni tí ò bímọ ọmọ ló máa sí sórí ìwọ tó bímọ ó ní kú síbi táṣọ ẹ wà ní Ajíbọ́lá Wàsíù ó ní kú síbi táṣọ ẹ wà rédèrèdè ní máa ń gbẹ̀yìn eré ṣùpá látòní lọ ó ti bẹ̀rẹ̀ sí ń bá rédèrèdè pàdé ìwọ àti Gani bàbá yín igbó lẹ máa wọ̀ gbogbo ẹ̀yin tẹ́ yọ ilẹ̀ Yorùbá lẹ́nu igbó ẹ jẹ́ kí n block wèrè ó fẹ́ máa distract mi ni mi ò fẹ́ ẹ jẹ́ kí n block wèrè so wọ́n wá ní 250 ní sà ó wá ní bàbá mi ẹ má lo sà fún mi ọmọ yín ni mo jẹ́ ó dẹ̀ wọlé ó gbé envelope yẹ 8 dání ó ní 500 ló wà ń bẹ̀ ó ní ẹ̀ka ká jẹ́rìí sí àwọn yẹn ní rárá olóyè wọ́n ní 250 lẹ́bẹ̀rẹ̀ ó ní bàbá mi tí ẹ bá lè gbàjúmọ́ tó bọ́ọ̀sì méjì lọ owó ara ẹ̀ ló ń ná èyí tí Ṣèyí Mákindé ò jẹ́ kán wọnú gbó rìsáàbù Ọ̀yọ́ yìí ó dẹ̀ mẹ́ta tí Sunday Igboho máa pe emergency meeting pé wọ́n ń lọ kí stéètì kọ̀ọ̀kan kókó bọ́ọ̀sì méjì wá owó ara ẹ̀ ló ń send ẹni tí òní kankan ṣe tó ló ń lo lórí ogun lẹ̀ Yorùbá Sunday Igboho fẹ́ bá plan tóun ti yà á lẹ̀ ó fẹ́ bàjẹ́ ẹjọ́ nígbà tá a bá fogún ọdún ya wèrè ìjọ wo ló ń tàn fẹ́ já láti 2019 tí àwọn Fúlàní ti dé let me say 2015 wọ́n bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn olókèrè but ní 2019 wọ́n yíyabo lẹ̀ Yorùbá 2019 to this time ọdún mélòó ló dà ẹ dákun ọdún mélòó wèrè ṣe ń ya plan wèrè ṣì ṣe kí ni ó sì ń ya plan bí ọdún ìgbà tó bá pa ìran Yorùbá tán kí wèrè tó wá jáde síta pé iṣẹ́ yá òfò lẹ́ máa ṣe ẹ̀yin ọ̀daràn People's Congress wọn ì rọ́mọlẹ́yìn ejò wọn ní rọ́mọlẹ́yìn yìí láṣẹ Olódùmarè bàbá mi a máa sọ fún mi ní ilẹ̀ gbọ́ ilẹ̀ létí o ilẹ̀ Yorùbá máa gbọ́ o bó bá ti ń so èso rere fún Gani látòní lọ o gbọ́dọ̀ so èso rere fún Gani Adams àtàwọn tó tẹ̀lé lẹ́yìn torí olórí burúkú ni wọ́n apanilẹ́kọ̀ọ́jayé ni wọ́n ò fẹ́ kí ìran Yorùbá bọ́ mo tún ń tu sọ Sunday Igboho nígbà tó máa pè ní ẹ̀kẹta ó ní igbe àwọn ọmọ tó wà nínú gbóyè ò jẹ́ kó ń rórun sùn bàbá Èkìtì mo ní òun náà ní Ṣèyí Mákindé òní ní ká má lọ yìí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin abiyamọ bàbá Tinubu ní kẹjẹ ká képe Ṣèyí Mákindé ò lè lágbára títí kó lágbára ju pírẹsidẹ́ǹtì lọ òfò lẹ́ máa ṣe òfò hello brother mi hello ẹ má pè ní fídíò ẹ má pè ní fídíò ẹ má pè ní fídíò òfò lẹ máa ṣe wọn ìrọ ọmọlẹ́yìn ejò ẹ̀yin ọ̀tá rédèrèdè yìí wọ́n jáde síta structure táwa ti ṣe ńlẹ̀ ká má jẹ́ kí olóṣèlú kan àwọn olóṣèlú ló ń lò ó ẹni tẹ́ ẹ̀ wò tó ń ṣe làwùlà káàkiri olóṣèlú ló ń lò ńgbà tí Jonathan ń lò ẹ́ ẹ ló bọ́ dà mí ṣé ń gbọ́ mi. ẹ dákun ẹjọ ẹ mo wà níbi iṣẹ́ ní sa ẹ jẹ́ máa pín in padà ní ìsìn. mo wà lórí program ẹ kàn sọ ẹ kàn sọ. ok mo send the voice call sí yín ẹ play voice call mi ná. ok ẹ jọ ẹ play voice call mi ná. ok àwa la máa rẹ́yìn yín ayé máa tàn wá àti gbọ́njọ́. Hello
sà bàbá mi lẹ́kìtì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n pè yín padà ṣé ń gbọ́ mi sà ẹ jọ̀ọ́ ẹ play voice call mi. Ó dàbí pé ẹ gbọ́ mi dáadáa lẹ́ẹ̀kan yẹn ni mo gbọ́ tẹ́ ń sọ pé torí ìfẹ́ sọ sí ojú agbede ni ẹ bí mi léèrè pé níbo ni mo ti ní Gani ti kọ́ṣẹ́. Ó dàbí pé nẹ́tíwọ̀kì ò jẹ́ ká gbọ́ra wáyé dáadáa lẹ́ẹ̀kan èyí tí mo ń sọ fún yín lẹ́ẹ̀kan ni wípé Gani èmi dàmọ̀ dáadáa gbogbo àwọn bọ́dà ti tèmi tá a jọjọ́ ọmọ ilé kan náà kọ́ ọmọ ojúlówó ọmọ pẹ̀lú ìwòlé mi tá a jọ jẹ́ nǹkan kan náà pé ọ̀dọ̀ Gani iná pípọ̀ wọn ọ̀dọ̀ Gani iná ni wọ́n ti ṣe OPC tó ṣe wípé kò sí kankan tí ayé rẹ̀ nítumọ̀ nínú gbogbo wọn wípé ayé gbogbo wọn bàjẹ́ tán ni. Ìsọ wípé Gani kọ́ṣẹ́ níbì kankan àwọn ìwà rẹ̀ iná lèmi ń ṣàlàyé lẹ́ẹ̀kan tí mo fẹ́ sọ ní orí ètò lẹ́ẹ̀kan. So kọ̀jẹ́ bó ṣe jẹ́ tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ètò tẹ́ ẹ bá fẹ́ kí n dá sétò ẹ jẹ́ kí èmi náà sọ ìdí mi náà mọ̀ nípa àwọn ìwà rẹ̀. ok ṣe tún gbọ́ ìkànnì yẹn bọ́dà kan sọ màá wá nọ́mbà yẹn mo rìkọ́ọ̀dù ẹ̀ ibi tó ló ti kọ́ṣẹ́ ní Ìtìrẹ́ road ní Mushin níbi tó ti kọ́ṣẹ́ kápẹ́ńtà ṣé a máa ń kọ́ṣẹ́ ogun jíjà nídìí iṣẹ́ kápẹ́ńtà káfági káta ni olórí ibú nìyí olórí ibú ẹ̀yin ẹ̀ lè balẹ̀ Yorùbá jẹ́ ṣé rí gbogbo àwọn tó jáde síta èmi ni kọ̀mándà unity báyìí ṣé rí iye àwọn ọmọ tó fi sọ̀kò ẹrú síbẹ̀ ó lè yẹ owó táwọn yẹn ń gbà ó lè yẹ owó táwọn náà máa rẹ́mìtì bí onímọ́tò ní tó máa fi ra wọn sí bus stop ṣe mọ̀ pàwọn onímọ́tò máa fi ra wọn sí bus stop iṣiṣi bus stop ó lè yẹ tó máa lọ máa deliver bẹ́ẹ̀ náà ni Gani ṣe ń gba deliver lọ́wọ́ àwọn unit commander yẹn àwọn yà lọ gbé fún ọ̀gá wọn ní sóònù wọn wá lọ gbé lọ́sọ̀dọ̀ Gani ó ti pẹ́ tó ti ń gbalẹ̀ Yorùbá wọ́n wá rí wípé ọmọ tó dé yìí ó fẹ́ ṣí wọn sáà mítì tí mo ń sọ lánàá àwọn ọmọ OPC tó wà ń bẹ̀ they are more than 80 tí ò bá ní jù bẹ́ẹ̀ lọ ní ó lé Adó èlòhùn àwọn ìlú kan wà tọ́ba wọn ti pè wọ́n tó bá yà á máa dárúkọ àwọn ọba yẹn pé ẹ̀yin ọmọ ìlú yà àgbẹ̀dọ̀ rí yín lọ́dún ìwọ tó bá ti lóun ṣe OPC Gani ikú rédèrèdè ló máa kó yá máa lọ síbi èsì ilẹ̀ Yorùbá èsì ìlú yìí kó lọ máa búra mẹ́. ìgbà ayé Buhari tó ń bá aṣọ rẹ̀ oore wo ni Gani ṣe fún ìran Yorùbá wọ́n bínú orí wọn fi fìlà dé dodo ìrù ẹkú dé tí ń tú wọn láṣìírí irọ́ tó ti pa. Please if you want to join ìrù ẹkùn ẹ ti rí nọ́mbà àwọn coordinator state by state tó ti kólẹ̀ ẹ pè wọ́n as a youth ẹ join wọn ẹ kúrò nínú ẹgbẹ́ Gani ẹ mọ̀ pé àbùkù ńlá ni bí Yorùbá ṣe gbajúmọ̀ tó láwùjọ kó wá jẹ́ pé ẹgbẹ́ tí ọmọ Núpé ọmọ Tápà ń ṣe alákòóso ẹ̀ láwa lọ ń ṣe yẹ́sà fún tó bá wá fẹ́ jókòó àwa jókòó ọ̀pá òru ẹ̀ tó mú dání á fi tó wá ti fi ti gíwá àwa jókòó àwọn ẹgbẹ́ bàbá àwa lọ máa dọ̀bálẹ̀ fún ìlérí ibú wọ́n fẹ́ sọ olórí ogun ilẹ̀ Yorùbá di méjì ta ló fi jẹ olórí ogun 419 lẹ́nu ìgbà tí Ọ̀wọ́ Adé dórí oyè yìí tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ Gani ti gbá bàbá yẹ ó ti lù ní jìbìtì òun àti Ṣèyí Mákindé wá kòlábò papọ̀ pẹ̀lú àwọn Fúlàní pé ká máa gbé ọmọ Ọ̀yọ́ ẹ wá jáde níta wá ń tutukutu bàbá Tinubu you must arrest Gani Adams àbí lóòótọ́ ṣé apààyàn ni yín ni sà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Gani ló sọ bẹ́ẹ̀ o ó ní ẹ̀ ń lo Sunday Igboho àti Táyọ̀ Àyìndé èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Gani ló sọ bẹ́ẹ̀ sà tí ó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀ ń ṣe apààyàn bàbá ó yẹ kẹ́ jáde kẹ́ dìbẹ́ǹdì ara yín
Yes, I know Gani well in Tirero. Shasani Adarafunyi. I know Gani well in Itirero. Somewhere by Kinikan meeting in Alado house. Yes, Egba. Ibi tó ti kọjá wa capital Ojina sọ́dọ̀ Baba Alado. Sílẹ̀ Baba Alado. Sometime in Lavia. Yeah, man. Ẹ má bínú o. America ti tó fẹ́ máa gùn mí ni o. Mo ríra mi sẹ́. Mo ti ríra mi lójú oorun pé mo dá America. Ó kojú ayé. Mo wà. Èyí eléri ibú. Mo ń bọ̀ mí dìde. Ẹ gbà forí pé Sunday Igboho jù yín lọ. Torí òun ò dalẹ̀ yìí rú. Òun ò balẹ̀ jẹ́. Ẹ gbọ́ o. Baba Bola Ahmed Tinubu. He was on the record. Ṣé mọ̀ pé ọmọ Yorùbá yìí gbàgbé ọ̀ràn. Ṣé ń gbọ́? Òun náà ni Tinubu máa rántí àwọn 10 million boys tó máa fẹ́ pa mí yẹn. Òun ni Tinubu máa rántí wọn. Wọ́n lẹ́yìn lọ́wọ́ sọ pé 10 million boys bàbá Tinubu. Sunday ń kọjọ papọ̀ láti face mi. Ìyá náà ń bá akọ̀gbìn. Àìmọ̀ ẹ̀mọ́dá kẹ̀sì tí Sunday ní nípa àwọn tó wọ òun yọ rẹ̀ àwọn èmi wà lẹ́wọ̀n báyìí ní àwọn tó lò. Ẹ ṣe màmí. Sunday èmi wà lẹ́wọ̀n gẹ́gẹ́ wọ́n ti dáwọ́ gbé epo lórí kéésì òun yọ rẹ̀. Ṣé ń gbọ́? Òun lo political power láti fi yọ rẹ̀. Ṣé ń gbọ́? Àwọn ọmọ ẹ̀fọ́ yípo. Ṣé ń gbọ́? Ó fẹ́ fi gba tíkẹ́ẹ̀tì tí Sunday máa dàrú. Ó fẹ́ fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari kò bìlí lórí ilẹ̀ Yorùbá tọ̀. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Wọ́n ti ní kò fẹ́ gbọ́ o. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tẹ̀ fẹ́ gbọ́ nǹkan yẹn. Wọ́n ní kò fẹ́ gbọ́. Sọ òun ló lo Sunday o. Ó fi Ọlọ́run bá ṣe rí. Ṣé ń gbọ́? Ó fi Ọlọ́run bá ṣe rí. Wọ́n sọ fún yìí, òun ló lò ó. Ṣé ń gbọ́? Baba Bola Ahmed Tinubu. Gani ní pé apààyàn ni yín o. Ẹ̀yin ọmọ Èkó, ẹ̀yin bàbá àgbàlagbà tẹ́ ẹ súnmọ́ Baba Bola Ahmed Tinubu. Wọ́n ní apààyàn ní Baba Bola Ahmed Tinubu. Ó ń lo Táyọ̀ Àyìndé pẹ̀lú Sunday Igboho. Ẹ̀dẹ̀ ìdákẹ́ ẹ̀dẹ̀ ń wòran. Ṣé ohun tí Gani sọ nípa Baba Bola Ahmed Tinubu ṣé lóòótọ́ ni Baba Bola Ahmed Tinubu? It is better kẹ́ jáde torí èyí kọ́ torí ọ̀la ni wọ́n á ní nígbà tí Gani ń sọ kí lẹ́yìn ṣe sí ẹ̀já gbélé tó kù. Ok. A máa ṣiṣẹ́. Ẹ má fọkàn sí rárá. Sunday ń ṣàrẹ̀ rárá. Bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pe bàbá yẹn tọ̀ ọ́dà. Òun ẹ̀ gbàgbé Sunday. Owó ni ọ̀wọ́ yẹn wá o. Ó máa wá ń ṣe oògùn lọ́dọ̀ Aláàjì Olómi bàbá Àjèṣà ó tán. Kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá wó. Ṣé ń gbọ́? Ọkọ̀ bọ́ọ̀bì pọ̀ táwọn ọ̀gọ́jà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá yìí. Ṣé ń gbọ́? Mi ò kò dá mi lójú ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu jẹ́ mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá yìí náà àti Fàyò. Ṣé ń gbọ́? Gbogbo náà gbogbo Ó wà lára owó. mo ní gbogbo náà làṣírí ẹ̀ṣin máa tù wọ́n ò lè mú jẹ́. Kí ni èèyàn ṣe sí kọ̀ọ̀kan náà? Kò sí. Olóòótọ́ ni ẹ̀rẹ́ ìdí máa ìdí kò lọ́rọ̀ ọ̀bọ yẹn. Ok, Ẹgbàgbé o. no problem. Àwọn máa ṣe é. Ẹgbẹ́ lòun àti Sunday Igboho oníbàbá yẹn o. Ló tó kó ní kò káàkiri wọn kó yẹn kó. Ṣé ń gbọ́? So alálànà ló sì gbowó yẹn. Àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí? Òru àná ní kọ́tà tó tìrì ní òru. Ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kó. Ṣé ń gbọ́? Ó bẹ̀ ṣe mí tiẹ̀ tán ó lè gbowó yẹn kó. Ó lè gbà fóònù tí ọ̀sán kúlò òbí bá Tinubu sọ̀rọ̀. Ṣé ń gbọ́? Ó ga ọ̀. Tinubu ò sí bẹ́ẹ̀ o. Hòtẹ́ẹ̀lì tí wọ́n sáà yẹn ní Kẹjà dẹ̀ náà ti ṣe mí tiẹ̀ bẹ́ẹ̀ náà tó máa ń ṣe olóòtú ẹ̀kọ́ ní Kẹjà mẹ́. Ṣé ń gbọ́? Táyọ̀ Àyìndé. Ṣé Baba Bola Ahmed Tinubu gbọ́? Òun náà ni Tinubu máa rántí àwọn 10 million boys tó bá wọn fẹ́ pa mí yẹn. Ṣé ń gbọ́? Òun ni Tinubu máa rántí wọn. Ṣé ń gbọ́? Tinubu ti wá ní káwọn yẹn lọ sún papọ̀ mọ́ Sunday ń kọjọ papọ̀. Ṣé ń gbọ́?
láti face mi. ṣé ń gbọ́. Ilé náà ń gbà akọ̀gbìn. So bàbá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. ṣé ń gbọ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Irú oríṣiríṣi. Àlùbọ̀dọ̀ gidi ní ká máa pè sórí kí ní pé àwọn ọmọ tó ń mú yẹn o. Kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. Wọ́n kàn sọ̀rọ̀ suicide. Mo ti correct ẹ̀. Ààrẹ ń gbowó lórí ọmọ tó wà tó lè ṣe àṣà ń gbowó lọ́wọ́ èèyàn bí ṣe ṣọ́ọ̀bù lọ́dọ̀ síwájú. ṣé ń gbọ́. Bí wọ́n ṣe méjì wáyé òbí. Ẹjọ́ mo náà bá kẹ̀sì wọn dé torí kí nìyẹn mo ti fi fọ́ọ̀sì sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo náà bá kẹ̀sì yẹn dé ṣáà tí pépé. Ṣé kéèsì wọn gangan Bẹ́ẹ̀ni. ọwọ́ Ọ̀yọ́ state government ló wà. Àwọn kóòtù dẹ̀ strike. Bẹ́ẹ̀ni. Wọ́n strike. Ọwọ́ Ọ̀yọ́ state government ló wà. And when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá government colonization. Okay. Ọ̀rọ̀ ìjọba ni tó wá sọ̀rọ̀ individual ni. Àìmọ̀ ẹ̀mọ́ òfin ọlọ́run bá ṣe rí tó bá parọ́ òfin ọlọ́run bá ṣe rí wọ́n sọ fún òun lò ó. Okay. A máa ṣiṣẹ́. Ẹ má fọkàn sí rárá Sunday ń ṣàrẹ̀ rárá bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pe bàbá yẹn tó ọ̀dà ìwé ìgbàgbé Sunday. Òwúrò ọ̀wọ́ yẹn wà o. bàbá Tinubu mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí ni kẹ́ ẹ lè mọ̀ pé Gani ti wúndì yín sínú o ó lè má ṣiṣẹ́ lè ní bọ̀tọ́jọ́ là ń kọ́ ó lé apààyàn níyín ó lé ẹtì ní kí Sunday Igboho àtàwọn ọmọ 10 million máa kán parapọ̀ kán máa léun kiri àti Táyọ̀ Àyìndé tẹ́ bá ti fẹ́ lóòyàn bí ẹ pààyàn tán Táyọ̀ Àyìndé ló máa lọ gbowó fún wọn Gani ló sọ bẹ́ẹ̀ o eléri ibú ni nígbà tí òun ṣe Yorùbá ọ̀nà àti dá Yorùbá rú kó jà máa fi Yorùbá jẹun lọ ni we must not allow it to happen again this time around all the Yorùbá must say enough is enough ṣé láwọn dìdìrìn tó ń tẹ̀lé lẹ́yìn yẹn ó ti kó ọpọlọ wọn ó ti kó iyè wọn ó ti kó ìfun wọn wọn lè dánú rò mọ́ ṣé gbọ́ mi olófin tí wọ́n gọ́gọ́gọ́ káàkiri ọmọ Yorùbá ẹja alájú wa o irú ẹkú ti dé ìjáyà fún gbogbo OPC Gani ṣé gbọ́ mi àjọ ní irú ẹkùn ni irú ẹkùn belong to all of us don't allow them to blackmail us because they know pé ẹ̀yin ọmọ Yorùbá ti padà lẹ́yìn wọn Oṣóolé ti padà lẹ́yìn wọn Àjẹ́lé ti padà lẹ́yìn wọn àwọn àgbààgbà ìlú ti padà lẹ́yìn wọn ọmọdé ilé gan ti padà lẹ́yìn wọn gbogbo wa ti wá mọ̀ wípé atúrọ́tà bí èlùbọ́ ní Gani Adams ẹbí léèrè ara wo ló dá ní arigidi àwọn arigidi gan ń blame ara wọn pé àwọn baba ńlá baba wọn ìbá má fún bàbá ẹ̀ lórí ọ̀fẹ́ àti máa bá kábíyèsí wọn ìgbani tọ́jú ẹṣin torí ó ti pín arigidi sí méjì òun àtọba tó wà ń bẹ̀ yìí wọ́n jọ lẹ̀ papọ̀ wọ́n jọ ń da ìlú rú lọ ní ṣé ẹ gbọ́ mi ọmọ tó sọ̀rọ̀ lọ́wọ́ ń jọ wà náà ọba ọ̀wọ̀ náà fẹ́ lọ pa kí àwọn ọmọ pálásì tó jáde sí wọn àwọn ọmọ pálásì ọlọ́wọ̀ ló gbéná wojú ẹ̀ pé ìwọ láti bo síbo níbẹ̀ náà mo ní mo dé agbo iwájú ilé tó ti ká aṣọ ẹ̀yìn ilé tó ti ká aṣọ obìnrin tó fọ̀ sá tó ti ká fún tó wọ escape jáde ní Ọ̀yọ́ ní Ọ̀wọ̀ bàbá wa Ọ̀wọ̀ Adé tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ràn ràn Yorùbá ntí àwọn Yorùbá ní kí n sọ pé ẹ̀rọ Gani lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí tí o lè sọ mo gbọ́ pé wọ́n ti jiyàn gbé ní Ọ̀yọ́ o ṣé ẹ gbọ́ kí Gani sọ̀rọ̀ lọ́bẹ̀ kò ní sọ anything lọ́bẹ̀ torí ó ṣe inú dídùn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. Owó ẹ̀yin àgbà kan dẹ̀ ni pé bá a bá lé ní bá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ìjọta mọ́. Hello brother mi. Mo ti play ẹ̀ mo wà lórí ètò ní.
ṣé mo lè sọ̀rọ̀, ṣé mo lè dá sétò? ó yá ẹ dá ṣètò ń tẹ́ bá mọ̀ nípa Gani. ẹ káàsán sà. ẹ káàsán. ẹ káàsán sà. ẹ ra sà bá mi ẹ kú iṣẹ́ takuntakun. yes sir. Gbogbo àwọn tí wọ́n bá máa wo program wọ́n máa dá mi mọ̀. Torí máa pè sórí program gan. Mi ò dẹ̀ kí n fi ìlú tí mo tún wá mi ò kì í fẹ́ ń pamọ́ ojúlówó ọmọ ọkọ ìlú ìwòlé mi òun ló dùn ọba. Bẹ́ẹ̀ rí nípa ọ̀rọ̀ ti Gani yẹn. Tipẹ́tipẹ́ ni èmi ti mọ̀ pọ̀ báwọn bọ́dà mi. Láàjọ jẹ́ ọmọ agboolé kan náà ní ìlú ìwò. Edo State dá ìlú Benin iná ni gbogbo ìdáta bọ́dà mi. Táàjọ ń gbénu ilé kan náà nílùú Benin gan. Ọmọ ilé kan náà tó jọ ní a. Ibi pé ibi tẹ́mi mọ̀ dé ọmọ Ìbàdàn kí wọ́n pè ní Ibrahim. Iná ló fi ṣe olórí àwọn OPC nílùú ní Edo State. Ibrahim ọmọ Ìbàdàn ní bàbá yẹn. So yìí tí mo á fẹ́ fàyọ nípa ọ̀rọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ti tèmi mọ̀ àtàwọn tí mi ti ṣe ti fún èso tá àtòjọjọ ọmọ ìlú kan náà tí wọ́n jọ ọmọ Yorùbá tí wọ́n so OPC yẹn tí wọ́n wà ní Edo State kò sí kankan tí gbèsè ayé rẹ̀ ní ìtumọ̀ nínú gbogbo wọn. ó ti lò wọ́n mọ́ gbà. kò sí tí n bá parọ́ tí Ọlọ́run òbí ìyàrá mi fún ti jẹ mí. kábíyèsí. torí ètè mi ọba fojú rí tí ó tiẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ ti tèmi èmi ò kì í ṣépè sí i ètè mi bá fojú rí iná lèmi máa ń ṣépè sí tèmi. ọlọ́ọ̀bá ń gbọ́ tó tèmi lójú kò sí kankan nu wọn tí gbèsè ayé rẹ̀ nítumọ̀. iṣẹ́ kan náà lájọ́ ṣe náà èmi ń sọ ẹran lè mi tá kí n tó kó Nàìjíríà Ọlọ́run sì gbàdúrà mi dáadáa kí n tó kó Nàìjíríà. tẹ́rí kéde pé báyà mo fi ń bú àwọn OPC wo tẹ́rí àwọn OPC tẹ́ ẹ bá jọ wà papọ̀ tọ́lọ́run gbogbo yín yọ láàrin wọn wọ́n jẹ́ dáka tó rí pé wọ́n ní lára gan o. ọlọ́ọ̀bá gbọ́. èyí tí àwọn tí wọ́n jẹ́ ti tèmi tí wọ́n fojú mi rí náà ni wọ́n sọ fún yín yẹn o. kẹ́ ẹ tó lè wà láàrin OPC pé gbogbo yín ọmọ àjọ. tẹ́ ẹ bá sí láàrin wọn ni o tẹ́ ẹ bá wọn ṣe ẹgbẹ́ yẹn o ṣùgbọ́n tó gbóyin tó wà ń bú yọ títí wọn lọ ọlọ́ọ̀bá gbọ́ wọn mọ̀ gbẹ́yìn lẹ́sẹ̀ ni. kábíyèsí. mo fi ọlọ́ọ̀bá tó yẹ mí mo fi ṣẹlẹ́rì ọlọ́ọ̀ ló kó mi yọ. ọlọ́ọ̀bá gbọ́ wọ́n wà lára àwọn tó mú mi sápò ní Nàìjíríà mo fi di ẹni tó wà nílùú ìgbò lọ́jọ́ tó lé yìí ọlọ́ọ̀bá gbọ́ tó bá ti pé mi kúrò láàrin wọn ni wàláì ọ̀tá mi ọba ti kú. kábíyèsí. bàbá mi ń sẹ́rí tí mo á fẹ́ fàyọ èyí tí mo á fẹ́ fàyọ ni wípé èmi dájà nímọ̀ ọmọ kódà ọmọ wa Napoli bíbà yìí ní Casavatino. àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ ọmọ pípọ̀ wọn bíbà yìí dáadáa tí wọ́n jọ ọmọ Yorùbá tá a jọ mọ́ jẹun papọ̀ tá a ti jọ gbérí ọlọ́ọ̀bá gbọ́ tí n bá pa ọkọ̀ Ọlọ́run mọ̀ mi. ọgbà bíbà ní inú ọdún tó lọ yìí èèpo gan ìtẹ́mi àti ẹjọ́ lẹ̀pọ̀ mọ́ra wa dáadáa ìyẹn sọ fún mi pé ọ̀gá àwọn wa ṣe ń jẹ́ ká lọ pé kẹ́nìkan mo ní kí ni mo fẹ́ lọ sí ó ní kí nǹkan fojú rí mi kí nǹkan mo ní láyé Ọlọ́run ò ní jẹ́ àwọn náà ni wọ́n máa dáwó fún òtẹ́ẹ̀tì ọba dé sí bí bá tó ń lọ àwọn náà wọ́n tó dáwó láyẹnu ní ọwọ́ ara wọn wọ́n tó kówó fún ẹ ti gbèsè ayé tiẹ̀ ti dáa. ẹ̀yin tẹ̀tẹ̀ jáwó fẹ́ni tó wáyé wá láti Nàìjíríà rí epo 50/100 mọ́ tó ti wípé ilẹ̀ làásán kò tí ì nínú àwọn